ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú alátakò èèyàn opposition politicians and political parties ni wọ́n máa ránṣẹ́ sí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà èyí tó ń pè ní Department of State Service DSS wípé kí wọ́n lọ gbé kábíyèsí olúwo ti ìlú Ìwó ọba Abdulrasheed Adéwálé Àkànbí ti ìlú àkọ́kọ́ ti ìlú the first wípé kí wọ́n pé kábíyèsí o kó sì fọ̀rọ̀ wá kábíyèsí lẹ́nu wò nítorí pé nǹkan tí kábíyèsí ṣe àti ọ̀rọ̀ tí kábíyèsí sọ wọn ló tako òfin nàìjíríà ó sì lè dá wàhálà sílẹ̀ bẹ́ẹ̀ ni ó tún lè dá rògbòdìyàn sílẹ̀ lágbo òṣèlú. ǹjẹ́ kí ni olúwo ti ilẹ̀ Ìwó kí ni kábíyèsí ṣe kàbí kí ni kábíyèsí sọ tó fi wá di pé àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wọ́n ń sọ pé kí wọ́n lọ gbé kábíyèsí odidi orí adé ká fọ̀rọ̀ wá lẹ́nu wò kán sì fìyà jẹ lábẹ́ òfin bí ó bá jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. ó máa ní ọ̀rọ̀ tí kábíyèsí sọ lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ tọ́ọ̀sì ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí èyí tí í ṣe ọjọ́ kẹfà nínú oṣù kẹjọ ọdún tí a wà yìí the 6th of August 2026 nígbà tí kábíyèsí tó sọ̀rọ̀ níbi tí ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti fẹ́ ṣe aṣọ lójú ojú ọ̀nà Òṣogbo Ìwó lọ sí Àkùdá títí dé Gbọ̀ngán tí wọ́n fẹ́ ṣe èyí tí mínísítà ọ̀rọ̀ṣẹ́ David Umahi tí ó lọ ṣiṣọ́ lójú ẹ̀ níbẹ̀ ìní Olúwo ló máa ti sọ ọ̀rọ̀ yìí níbẹ̀ náà sì ni gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun Alhaji Gbóyèga Oyètọ́lá àti olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun yan Aṣíwájú Bọ́lá Oyèbámíjí ìlàwọn náà wà níbẹ̀ nígbà tí Olúwo ti ilẹ̀ Ìwó tó wá ń sọ̀rọ̀ níbi ayẹyẹ náà tí ó ń fi ìdùnnú ẹ̀ hàn tó sì ń yin ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún iṣẹ́ takuntakun tó ṣe ìyẹn ló jẹ́ kó dì í mọ̀ wípé kí Tinubu kó lọ fọkànbalẹ̀ o ẹ̀yìn ẹ̀ lòun àti gbogbo ará ìpínlẹ̀ Ọ̀ṣun wà nígbà tọ́rọ̀ wá gun kábíyèsí tó ká kábíyèsí lára ní kábíyèsí wá ránṣẹ́ sí gbogbo àwọn olùdíje fún ipò ààrẹ àti gbogbo ẹgbẹ́ òṣèlú alátakò ó ní ká má wulẹ̀ dé ààfin òun àbí ìpínlẹ̀ Ọ̀ṣun láti wá polongo òbò ó ní nítorí pé Tinubu lòun àti gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ìlú ń bá lọ kódà kábíyèsí tó tẹ̀ mọ́ wọn létí lẹ́ẹ̀kejì pé àníṣe ẹ má wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun tàbí ààfin òun láti wá polongo òbò ọ̀rọ̀ yìí ló máa di awuyewuye ńlá tí àwọn èèyàn tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára tó sì jẹ́ pé níṣe ni àwọn olóṣèlú alátakò iná bẹ̀rẹ̀ sí ni máa ránṣẹ́ sí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ pé kí wọ́n gbé kábíyèsí tàbí kí wọ́n ránṣẹ́ pé láti wá sọ in tó gbà lérò nítorí pé òfin Nàìjíríà ó fààyè gba ẹnikẹ́ni láti lọ polongo òbò níbikíbi tí wọ́n sì ní bí Olúwo ò bá tọrọ àforíjì lọ́rọ̀ ọ̀rọ̀ tó sọ tí wọ́n ló kọlu òfin náà ó yẹ kí wọ́n fìyà jẹ ní abẹ́ òfin ni.